people never dey online. Wait. Invite others. We are here to celebrate. Invite others as you watch. Please share and invite others. Today is a happy day. Thank you. I am celebrating my father today. My father, the father of Akobenya, clocked 90 today. So I am very happy. Share as we celebrate. Thank you. Share. Thank you. I'll come back again.
Please share. The show is about to start now. Please share. Today is my father's birthday. So, although we are doing it so small, but on a grand style. Thank you.
Thank you.
Bye.
Thank you.
I'm
Baba Idano Obi Ejato. Today, His Excellency, Dr. One of Africa, Akobegani Baba Idano. Ẹ̀gẹ́lẹ́ bọ́dọ̀ ni wọ́n ẹ̀ náà lọ́wọ́ olùdá. Àwọn òbí àṣetò tó wá níwọ̀n ẹ̀mí ìwà ìmọ̀ níwọ̀n ẹ̀. Káríkátẹ́ ìwà ẹ̀rọ bí ẹ̀dọ̀ fi pẹ̀bọ́ nìgbẹ̀ wọn náà lábàgbọ̀. Nígbà ẹ̀rọ bí ẹ̀dọ̀ pẹ̀bọ́ nìgbẹ̀. Ìgbà èkó wọn ṣe àtẹ̀jọ́ màá ní ìyá ẹ̀dọ̀ mọ̀ ẹ̀dọ̀ ẹ̀gbọ́n ṣàlọ́gbọ́. Wọ́n ẹ̀ bẹ́sẹ̀ sí ẹ̀tẹ̀ wọ́n ti fẹ́ wálìtì. Ìṣẹ̀lẹ̀ Amẹ́ríkà ẹ̀rọ London. Ẹ̀rọ ní UK ní mẹ́kẹ́rẹ́ ẹ̀gbẹ́ náà dé. Nínú màá ní ìyá ẹ̀dọ̀ mọ̀ ẹ̀gbọ́n ṣàlọ́gbọ́. Wòlégége ẹsẹ̀rẹ̀ náà ti etí ọ̀fẹ́ ẹlò làbásàlì ẹ̀sà ọ̀sàlẹ̀ bọ́lá azẹ̀rẹ̀ yẹn ni. Ẹ̀lò àhán ìsọ̀rọ̀ rẹ̀ àìsàbọ̀tà ẹni yàtọ̀ ọ̀rọ̀mà ẹ̀sà ọ̀dẹ̀ ọ̀sẹ̀rẹ̀ sẹ́nà mọ́tò mú láti. Yàrá tẹ̀wọ̀ azẹ́kọ̀ọ́sọ̀ kọ́ ọ̀nà pẹ̀lú aláyà mú láti rẹ̀. Iná lè má lè fọ́ ẹ̀gẹ̀ ọ̀dẹ̀
náà wẹ̀ ni. Èkéyìí rí aláwọ̀ ọ̀nyẹ̀rẹ̀ yìí nọ. Ìgbà náà dànù gbà náà dànù kù. Ìdá mi ọmọ ọ̀gbẹ́ ni dà mí. Bàbá iná dànù. Nala ẹ̀gẹ́ mú bọ́rọ̀ ni wọn nala wíwọ́ nù dá ẹ̀dú bìẹ̀rẹ̀ náà. Ẹ̀jẹ̀ náà bìẹ̀rẹ̀ mà àmọ́ ọ̀bọ̀ ká lọ gbé. Awa bìọ̀ hẹ̀nẹ̀hẹ̀nẹ̀. Òfin láyé ọ̀dùnní kìlọ̀. Bàbá ìyá rẹ̀ wáyò. Mami wò ha gẹ̀ ẹ́ ọmọ yẹn mẹ́rin mà náà mùsùn ẹ̀ ti di. Iye wà tó pẹ́. Ìyá rẹ̀ wọn náà ní àná ilé àwọn owó olùdáwọ̀ ẹ̀. Òsàlówó bẹ́ẹ̀ ọdún àpamọ́. Èrò ọ̀yá sì rẹ̀. Èrò ọ̀yá wọ̀ tọ̀. Ìyá lè má tiẹ̀. Òwòsà mọ́mọ́ ẹ̀ríkẹ́jà náà máa gbé ọ̀hún. Nálá ara yóò kì í wọ́n ní mà. Àyè kì í sọ ní wọn olùdáwọ̀ ẹ̀gẹ́ náà ọ̀dàgì pẹ́ẹ́nẹ́ yẹ mọ́mọ́ ní wọn. Praise a man of God, a man of devil. Bẹ́ẹ̀ni ọ̀hẹ́rẹ́ ma, ọ̀dí òwe rẹ̀ ma, bùdá ọ̀dí òwe àwù ọ̀sẹ̀ ní orí ọ̀hán yìí náà. Ṣùgbọ́n eré máa tọ́pẹ̀ ẹ̀, ẹ̀jẹ̀ tó àtọ́pẹ̀ ẹ̀. Please, I'm inviting. I know that girl, either man of God, òwe ọba wẹ̀ o. Ọ̀gá ọba ha yẹ o. Nálá náà mọ̀ ẹ̀ gíra man of God. Ọ̀pẹ̀ mẹ́kìlẹ̀ ní asọ̀dọ̀ ni ọ̀nà asọ̀dọ̀. MC Larry. Afẹ́ wẹ̀ ní sí. Afẹ́ wẹ̀ àríwá. Where is Mike? Anyone allow okay, ọ̀sùn ní sí, èdè máa bẹ̀rẹ̀ ní sí, ọba àtọ́gbé! Ẹ̀gẹ́ inú bọ́rọ̀ ni wọ́n ẹ̀ náà lọ. Bìbí ẹsẹ̀ pé ìyá ilé wa dátọ́ ní ìbàlẹ̀ tó bọ̀ ẹ́ dọ̀tọ̀ o. Ẹ̀yin wọn nana ó lára ha ìlànà ni wọ́n. Ẹ̀yin wọn ni yóò yí wọ́n rẹ̀ lù dá. Ẹ̀yà ẹ̀ àtẹ̀gbọ́n ayé náà yà lù èfúrú. Erima bẹ́ẹ̀ 90 years. Òkú gbọ́dọ̀ wí yìí sẹ́ wáyé fún ìgbìbọn Erima. Ọmọ Izi to claim to 90 years. Ẹ̀yẹ́ dé job. A ní ẹ̀yẹ́ káyé. Baba ìyàrá ayò wọ́n mi ẹlẹ́bùn náà ń gbélé rẹ̀ tẹlifíṣàn rẹ̀ ní ẹ̀jẹ̀ nù ní àwọn Erima ọ̀gá yìí lọ bá TV ní àwọn oṣù ẹ̀rù tàdá ọ̀gbìn yẹn mẹ́ẹ̀ẹ́dẹ́ ẹ̀dọ́ stéètì mọ̀ rí yé òṣèlú láyé àtọ́gbẹ́ ẹ̀ nílá ọ. wọ́n á bọ́ ẹni wọ́n náà pẹ̀ ní ẹgbẹ̀rún ní mọ́tò sí ẹ̀ bí ká ń bọ̀ náà. The present Erima. That's okay. Every people look for us. Baba everywhere. Everywhere. Anyone in Cabo Verde, Kate, I remember Verde. I will be your hand. I am not doing Verde, and I tell Cabo. If one I am not doing Verde, and I tell you about Verde. Ọdúnwé ọlọ́dúnṣe community baba rọ́ṣẹ̀. Ọ̀gá ọ̀nẹ́gbàmáká òhẹ́ ọlọ́dúnṣe community chief ẹ̀fẹ́sà àgbẹ̀dání rọ́ṣẹ̀ ọdúnwó. Erima chief bẹ̀bẹ̀ yìí á ẹ̀játọ̀. The ọ̀ṣọ́láyé ọlọ́dúnṣe afẹ́fẹ́ baba orí ọ̀nà òṣèlú pẹ̀lú àwọn àmàwẹ̀kọ́. Erima ìtura rẹ̀ àtọ̀kọ́ ọ̀pá ìmọ̀ràn Maria Bagima pẹ̀lú ìgbìmọ̀. Kate ife negodo wakutani kiwa. Ife negodo shauta wakutani kiwa. What a man can do, a woman can do it better. Mena wo no opiara yoruba, ofe yoruba, ogoro ofe yoyi osaupo agaya mo. Ife negodo wakutani kiwa. Above the piati logo 8 o'clock later.
2 o'clock ìwàsán tó pè á kí á yúnu yàrá ẹ̀ ògè náà ìmáà ìgbè ìrọ́bọ̀dọ̀ àpẹtẹ́lẹ̀ bí wà ẹ̀bọ̀lọ̀ pè á tí ẹ̀lọ́gbò pé 8 o'clock later 2 o'clock ìwàsán tó pè á kí á yúnu yàrá ẹ̀ ògè náà èyí náà sí ẹni náà tó náà máa wá ẹ̀rọ nínú abìẹ̀límà ọ̀ṣọ́láyé ọ̀rẹ́rà rẹ̀ igwe àná abìẹ̀límà ògèfà àná kòkímà ebe dọ̀kpara arụ gị ma ebe dị n'ịrarụ ihe mụ bịa ebe ịrarụ na-ame kekọkpa na fi ugbo ọ ga-afi keka na ugbo ọfịarụ ọrịa dọkịta o iresa ọgbẹ ni ya tam yere n'ọsọ abẹ́yẹ ọkpa hụẹ n'ihe fi ahụ ẹ iya tam yere ọsị ga ya ịga ịga gị iyere yasa yọ ọsa yọ na leke ịrarụ ihe gbera ịrarụ bụ ekpe tie ye dọkịta o oge o na-eme eme ụsọ abẹ́yẹ ọkpa hụẹ na ọbụ yesa yọ mi bẹ́ẹ̀ni o kú àtàkùrẹ́ ìdáwọ̀ ìṣó wúkọ́ ti gbọ́dọ̀ ta olú ìmáàmù ọ̀nà wáyé tó wá nọ́mà ní gbẹ̀mẹ̀wòrì ọ̀gbọ̀n ọgbẹ́ ìsàwọ́sà rà á lásìkò kí yẹn lè kó mẹ̀mẹ́ rẹ̀ ọ̀yà dé bẹ́ẹ̀ni mẹ̀yí àṣẹ báńsọ̀ ìlú àbàṣọ 8 o'clock ìtúwọ́tà máa yà lóore 2 o'clock ìràṣọ ìdáni àti ìrìn náà ló gàṣọ ọ̀ìṣọ́gbẹ́ pèrè àmàyàwó tọ̀ ọ̀yà tó tọ́ kí yẹn rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́pọ̀ yẹ̀wẹ̀ kẹfẹ́ yẹ̀wẹ̀ iná ẹ̀ ayé máa mú ọ̀nà wáyé kó wá ná nọ́mbà kí ẹ̀rí ọ̀gá sọ̀bí ẹ̀rí ná wà á ẹ̀rẹ́ ìwé mẹ̀mọ́. ọ̀gbẹ́ni ẹ̀yọ́ pé àwọn ẹ̀wọ̀n iṣẹ́ mi wé dọ̀rọ̀ ìsà ọ̀sára aláìpé ná lẹ́ẹ̀fọ́ ọ̀sára ẹ̀wọ̀n ọ̀gá sọ̀bí ẹ̀rí ná wà á ẹ̀rẹ́ ìwé mẹ̀mọ́ nìyà. ẹ̀rọ mi àkíyá lórí ẹ̀ kí yẹ̀wẹ̀ ọ̀jọ̀ pé ọ̀rí màlẹ́ ọ̀dì màlẹ́ ẹni orílẹ̀-èdè ká ọlọ́wọ́ ọ̀rọ̀ kójọba lọ́wọ́ ọ̀tọ́rù kójọba ẹni ìtàmẹ́rẹ́ rẹ̀ iná ìyàwó ìnù àwùjọ ẹ̀dùnú wọn. ẹni wọn akínyànjẹ pé yàgíẹ wúgíẹ lórí ma yà gbà òpó nílé bòtí ẹ 90 years nàájẹ náà kọ̀tẹ̀dẹ̀ ẹ̀ náà ààrẹ ìgẹ́sẹ̀ ọ̀sọ̀láyé obìnrin kìdọ̀ àwọn ọ̀sọ̀láyé gẹ́sẹ̀ ẹ̀ nọ pàpọ̀ bọ́ọ̀lù kú wà. These are the girlfriend. Pàpọ̀ bọ́ọ̀lù kú wà. Wọ́n di máa kàkà bọ́ọ̀lù ẹ̀ ọ̀rọ̀ náà ń yàwó ọ̀rẹ́rì máa tí ìtọ́pẹ̀lú ẹ̀játọ̀ ọ̀ṣọ́láyé obìnrin kìdọ̀ ọ̀nà àrádìí rẹ̀ aṣọ à. ọ̀nà àrádìí rẹ̀ aṣọ à. ẹ̀rọ kásíkà ìhànà akíọ́nà àlẹ́ rẹ̀ ẹ̀fọ́ yìí oge náà sọ́ọ̀dì ẹ̀fọ́ abáwò kan ẹ̀fọ́ pàpọ̀ bọ́ọ̀lù kú wà. ọ̀ṣọ́láyé gbẹ́wẹ́ fún wa gbogbo ẹ̀pá ẹ̀rẹ́ fẹ́ dèrè ẹ̀rẹ́ nàná 150 years bàbá tó wà wá wẹ̀ máa wá dèrè wọ́n ṣe tọ́tọ́tọ́ àti ọ̀tọ́ yọ ètò owó ìfọ̀fọ̀ òbí owó ó ti fọ àti ọ̀tọ́ yọ ọba àtọ́ka ẹ̀. ìyí tẹ̀lé ráwọn mọ̀lọ́ ẹ̀rẹ́ náà máa tíátá ọ̀fẹ́ kéde inú ọ̀ká the hood doctor ọmọlọ́k bàbá ẹ̀ náà fún ọmọ rẹ̀ pé wọ́n ayọ́pọ̀ ọ̀ìmọ̀ràn ọ̀pọ̀ ọmọgbọ̀n wọn fi ẹ̀rí ní ikú ẹ owó fọmúlẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìkàwé sọ̀pá ẹ̀kọ́ ọ̀yà tọ́sẹ̀ ìmọ̀rú àgbàrá gidi sàpótì wọn. ọ̀rọ̀sọ̀wọ́ ìpẹ́ tí gbèsè yìí tó wọn lórí ìbọ̀kẹ́ yìí ọ̀pọ̀ àtọ́pẹ́ ìmọ̀rú àgbàrá náà ti sàpótì ọ̀nà tí ìfẹ̀fẹ̀sẹ̀ àgọ́bá yìí aládèmí wa owó fún wa láàrú tí ó kọ̀ wá wọ́ bọ́ tí wà ká yìí olówó àgbàgà tí èrè ọ̀rọ̀ náà fi ẹ̀ nọ́lẹ̀ èmi ẹ̀kẹ́ bọ̀rà náà dé náà dórí ẹ̀ mà. The bakers of this cake, okay, they want to do small entertainment. The Steelers Club of Nigeria, Wakobore Bila, Wawase, Club 7, Wakobore Bila, Club 7, Wakobore Bila, Wawase, the local. ọ̀nà captain of ẹ̀gẹ̀mọ̀nà pé wíwá yálé lọ́wọ́ kí ayára fìnnà wọn ẹ̀wọ́ kí a ga ẹlẹ́sẹ̀ akáwà ìsọ́pàrẹ̀ ìwé ìbáwí wọn. idioma small entertainment fàwọ́sọ. àwọn ẹsẹ̀ yẹ kó palẹ̀. small entertainment before the cutting of the birthday cake. eri manogi. ẹ̀ẹ́dì àti ọ̀nìyàn rẹ̀. ẹgbẹ́ náà gbé mi sọ̀rọ̀ orí ẹ̀kọ́ kò gbé mi tẹ́lẹ̀ wẹ́ orí ìdí orí ọgbà sógi orí ẹ̀ orí adọ̀lọ̀ náà dọ̀lọ̀ wà dọ̀lọ̀ tọ̀rọ̀ orí ọgbà dúdú òkè wẹ́ pé àmì là àkànwé títí ó lò. ara rí sọ̀rọ̀ ẹ̀dọ́ ọ̀dí o
ẹgbẹ́ àṣọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀gbìn bàbá èyí ìgbẹ́ náà ṣáàjọ̀
As you can see, the cake is white and gold. The white stands for purity and the gold stands for royalty. So, as Baba wants to cut the cake, I want everybody to stand up. Sir, we should give honor to Baba so that our Baba will cut the cake. Everybody should stand up and give honor to Baba so that Baba can cut the cake. Please, everybody. Okay. Everybody's going to spell love together.
Baba mudia na mo. Here do boy mo picture. Baba get. Anya boni. When you pa bo do. Sliver mo no. No, I hope it is. I know. What you doing? Okay. Oh, sorry. Happy birthday. Congratulations. Abe chief akoto babu. We bo no bioba. Igwe bo kama. Osaya ni ra. Ida no baba. Ida ga wa. Egbo bariba. Ida ro ayo baba. Thank you. No. All three from Ilobo no brother to join Chief Bebe Aitato Excellent of Ilobo. Ilobo no brother, Naya Nade Bawo. Ayo Papa Kawo Nara Ilobo Nade Bawo. To join Chief. The family of Bebe Aitato, the Aitato family, the Excellent. And then Aitato Nade Bawo. Ẹ̀pẹ́ àwọn abúlé ọmọ àgbéwápá yòrẹ́wò àtẹ́wọ̀pá làwọn ọ̀pẹ̀ wọ́dìpá ọ̀là local government ẹ̀kẹ́rí estate ẹ̀pẹ́ àwọn amúfẹ́ ìrírọ̀ community return the photograph. Ìrírọ̀ community return the photograph. Ìrírọ̀ community return the photograph. Ọ̀dà àwọn ọ̀kẹ́ bàbá yẹn rẹ̀ ọ̀nà mi bàbá yẹn wẹ̀ rí ìrọ̀ aṣọ bàbá yà ìfì ẹ̀kọ́ à. Ìrírọ̀ community join the photograph. Ìrírọ̀ community. Ọmọ náà ìyá àti ẹ̀wọ̀n náà tẹ̀lé. Ìrírọ̀ community join the photograph. Akọ̀bá yóò wà lẹ́kùn. Join the photograph. Ìjẹ̀bú join the photograph. Òfẹ́rẹ̀ Ìjẹ̀bú ìgíláàsì náà náà yá gẹ́gẹ́ bọ́sùpọ̀ dọ́kítọ̀ Ìjẹ̀bú wà. Dọ́kítọ̀ Amadi. God bless you. Thank you. God bless you. God bless you. My father, Thomas Arrow. Nígbà wo sàbẹ̀yìn nígbà rẹ̀ bàbá wa tó pẹ̀lú. Ọ̀dà ẹ̀sán sáàmù ni.
by the President of Tipa Driver Association. Baba Ìyáwó Adé. Èkìnnàbà ni bọ́ọ̀lù ẹ̀yà máa ń Akópẹ́. wọ́n yẹn máa gbọ́ wọ̀nù. Pàdé place. Timothy John Timothy Jẹ́dẹ̀. Ìpamọ́ ọ̀rẹ́ máa mú bòtò sọ́wọ́ bọ̀ ẹ̀. Dèbà mọ́tà wà mú. I attend the place. That is the landlord and landlady of Bimobo Street and neighborhood. To join the scholarly of the Nigeria and go photograph place. The president of Obosa Osanotoa is in the house. Every CEO of Obosa ever put the oil on that. Obosa Osanotoa goes out. You got to know. Pastor of New Year over here. Pastor of New Year over here. It's Alaji. The way to get mother right here. It's more than one. Any more the woman? It's more than one. But at Christmas. The way to get mother right here. I'm going to get mother right here. The way to get mother right here. See you Monday. Are you okay? Am I moving for people? But I know the place. The people will grab it. Baba Siko, ẹ̀rọ nana mú kọ̀ọ̀rọ̀ owó fi ṣe àyè mọ́ àmọ́ abẹ́rẹ́ náà. Mọ̀ ẹ́ ìpínlẹ̀ ọ̀nà mú mi máa fún àbúrò kókó. Ọkọ̀rọ̀ àbúà. Báwo ni padà lóde? That's my daughter. Ìpínlẹ̀ bùà. How are you? Wàá fi ẹ̀fọ́ àbá. Baba Kebe, okay. Baba Kebe. Iya ko bega roka. Iyo ato ni manga. Opo ni. Ibi sayo bi sayo. Ọwọ́ ni apẹ na mi òbí wa tamade. Owó sanu tó náà mà. Sasha, move better, Mr. When you walk outside.